irọ́ ni o, wọn ò deport Sunday Igboho padà sí Benin Republic. Tẹ́ ẹ bá ń gbọ́ lórí ètò Awikonko pé wọ́n deport Sunday Igboho padà sí Cotonou, irọ́ ńlá gbáà ni o. Òun fúnra rẹ̀ sọ wípé fake news ni news yẹn jẹ́, gẹ́gẹ́ bí ohun tá a gbọ́. Awikonko ló gbọ́rọ̀ yìí jáde nígbà kan. Awikonko ló gbọ́rọ̀ yìí jáde pé wọ́n ti deport Sunday Igboho padà sí Cotonou gẹ́gẹ́ bí voice note kan tó play. Àmọ́ ó wá play voice note yìí nìyẹn, ọ̀rọ̀ burúkú ti bẹ̀rẹ̀ sí jáde sí Awikonko. Ọmọ Yorùbá, kí ló dé tá a lè fọwọ́sowọ́pọ̀ tó jẹ́ pé ṣe ni àwa ń dìtẹ̀ ara wa, àfi ìwà abatẹnijẹ́, ìwà kéèyàn kan má gòkè. Arákùnrin tó ń pè ní Awikonko yìí, lẹ́yìn ìgbà tó play audio yìí jẹ́ fake news. Òun náà sì rí pé àwọn èèyàn pò òun pé fake news lòun gbé. Àmọ́ ìbéèrè táwọn èèyàn wá ń béèrè pé nígbà tí wọ́n rí pé fake news ni, àmọ́ kò tiẹ̀ tó play ẹ̀, kí lédè tó ṣe ìwádìí. Ó ní broadcaster lòun, ó ní kinní kan lòun. Àmọ́ tó bá jẹ́ broadcaster, gbogbo news tó bá máa gbé jáde ó yẹ kó verify ẹ̀. Ṣé ó wá láti jẹ́ pé intention arákùnrin yìí rèé pé kóun lè demoralize wọn, àbí nítorí pé gẹ́gẹ́ bó ṣe sọ pé òun náà ó bá wọn bẹ̀rẹ̀ struggle Yorùbá nation ni, àmọ́ ó ti padà lẹ́yìn wọn. Bó bá tiẹ̀ wá padà yìí pé ó bá wọn ṣe struggle mọ́, ṣó tó kó wá gbé fake news jáde tó fi di ohun tí àwọn èèyàn ń sọ̀rọ̀ gbà lọ́tún lósì, àtẹ̀pè àtẹ̀ébú náà ló wá sórí Awikonko, náà ló ń bọ́ sórí Awikonko lórí page ẹ̀. Welcome to crossblog XTV. Remember to like, share and comment. Ẹ̀yin náà ẹ wá gbọ́ gbogbo ohun táwọn èèyàn sọ sí Awikonko lórí fake news tóun fúnra rẹ̀ gbé jáde. Tó sọ pé èèyàn kan ló fún òun ní audio voice note tóun play. Àmọ́ kí ni possibility pé kò mọ̀ nípa ẹni tó ṣe voice note yìí? Ibi tí ó ṣe yẹ kí èèyàn máa fi ọgbọ́n ṣe nǹkan nìyí. Ẹ wá gbọ́ ohun táwọn èèyàn sọ lórí ọ̀rọ̀ arákùnrin yìí. Ṣùkùṣùkù ọmọ àlè Yorùbá, nǹkan tí ọmọ Yẹmí Akínbọ̀bọ́lá sọ nìyẹn. Ọlọ́run Yẹmí Ọdẹ́yẹmí ní Awikonko need assistance. Ọláyọdé Táyọ̀ ní ọpọlọ rẹ̀ nídìí àyẹ̀wò. Rasheed Ajísafẹ́ ní this guy go and work, leave Igboho matter, what is your problem? Olúbùnmi Olóyèdé ní Awikonko go and look after your skin. Abi Eniola ní Ọ̀gá sit down somewhere, your own is too much, they will come for you very soon, mark my word. What exactly did Sunday do for you? Òyìnbó arákùnrin yẹn fẹ́ lọ lápá bẹ̀ yẹn. Samuel Túndé ní well done sir. Ṣògo Fúnmidínà ní kí ni Ìgbòho ní ṣe pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ látàárọ̀. Adéolú Adékọ́lá ní you always make sense. Eléyìí ní owó adé, ó ní Awikonko go find another job. Ọ̀rọ̀ ìbú yìí tẹ̀síwájú ó pọ̀ rẹpẹtẹ. Eléyìí látọ̀dọ̀ Raphael Ọlá ní ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n bá sọ ẹnu kinní kan láti gbọ́. Ó ti yé yín báyìí, ẹ̀yin náà ẹ parí ẹ̀. Ọláyẹmí ní you presented it in a wrongful way ló fẹ́ sọ. Ó ní Mr. Awikonko. Modúpẹ́olú ní ọ̀rọ̀ tí ọlọ́gbọ́n bá sọ ẹnu aṣiwèrè láti gbọ́. Ó bá Raphael parí ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀. You should have verified the so-called information before presenting it on social media. Olúdípẹ̀ Olú ló sọ yìí. Samson pè ní madman. Ó mà ṣe o. MKJ Adé ní verify before you act. Sheikh Razak ní Yorùbá pẹ̀lú ọ̀tẹ̀. Abẹ́rí báyìí. Àrínọlá Ọmọlá ní he wasn't deported. He will never be deported. Àṣẹ. Bakare ní let me tell you the truth. If you will accept it, leave Igboho alone and continue with your ewi. You already betrayed him. Don't do it. Betraying. You have done it and the consequences is now on you. Kò sí fọkànbalẹ̀ fún ẹni tí ó gbé odó mì. Má ṣe ni ògùn ẹ̀ o. Ìgbòho iwájú lẹ́ ó máa lọ, gbogbo ẹni tó bá ní kí ẹ ṣubú náà ló máa ṣubú. Mo bá parí ẹ̀ sápá bẹ̀ yẹn. Fatai ní èpè ló máa pààyàn. Ẹlẹ́kẹ̀ ebú ni ìwọ náà. Awikonko Ọládìméjì ló sọ èyí. Sadiq Bakare tún wá sọ̀rọ̀. Ó ní even you betrayed my love for you in the past. Eléyìí lágbára díẹ̀. Sadiq Bakare
Siddiq wá ní mark today you regret betraying Igboho. Àfi ká sowọ́pọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá o, kí ilẹ̀ Yorùbá lè tẹ̀síwájú. Ẹjá fi ìwà ọ̀dàlẹ̀, ìwà abatẹnijẹ́, ìwà bínú ẹni, ẹjá fi ilẹ̀ kí orílẹ̀-èdè Yorùbá lè ní tẹ̀síwájú. Kí lè ròyìn lórí èyí tá a mú wá fún yín lásìkò yìí? Drop your comment. Remember to like, share and comment. Thanks for watching.